Lizzy báwa fàájà fún wọn bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ìsìn ni wọ́n lò òun mọ̀ pé Naira Marley àti Sam Larry wọn ò lọ́wọ́ nínú ikú Mohbad ẹ sì dákẹ́ láti ẹjọ́ yìí ẹ dákẹ́ títí àlè rẹ alábẹ́ háláhálá àlè rẹ títí tó sì jẹ́ pé mọ́tò rẹ ni wọ́n ń gbé lọ tán fi hàn rá sí Naira Marley àníṣe tiyín ti bá yín bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ gbogbo tó o bá mọ̀ tó o bá sọ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ Lizzy bá wa mú jáde mọ́ wẹ̀yìn mọ́ gbọ́tẹ́ nìkan pé kìnnìkan bá wa wọ́ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ jáde láti ẹjọ́ yìí ó dákẹ́ mo sọ fún ṣẹ́rí from day one ni mo ti sọ pé Naira Marley Sam Larry wàláì kódà kan máa bá wù mí sùn ni mo wí kò sí tó kàn wọ́n pẹ̀lú kú yìí torí bẹ́ẹ̀ ló ti dàgbà ibẹ̀ ló ti dàgbà kò sí nǹkan tẹ́ ẹ máa fi wọ́n ṣe tẹ́ ẹ máa fi àwọn méjèèjì yẹn ṣe even ọba tẹ́ ẹ sọ̀rọ̀ rẹ̀ gan pàápàá kò lọ́wọ́ nínú ikú Mohbad ọba ò lọ́wọ́ nínú ikú Mohbad ọba bá sùn obìnrin ló yọ lórí burúkú ó dàbí ìgbà tá a bá lóun gangan ló fọ́ọ̀sì Mohbad fẹ́ tí wọ́n bá lọ́wọ́ sí gbò tí jẹ́ pò ló mú lọ́dọ̀ Malian agreement wà ń bẹ̀ ni ìníkíní yẹn fi ṣẹlẹ̀ àìmọye lúlù wọ́n nara wọ́n ta wọ́n ṣèfù ara wọn náà ẹ wò lùyìí tán bá bẹ̀rẹ̀ síra wọn nílùú èbó ìgan nǹkan tán bá bẹ̀rẹ̀ síra ó dá lórí stage gan lásán olórin àwọn hip hop wọn ọlọ́mọdé wọn yẹn wọ́n ń gún olórin míì lábẹ́rẹ́ kí ni wọn ò fojú Ọlálọ́mí rí Portable irú lúlù wo ni wọn ò lù ú kódà wàláì Portable jìyà ju Mohbad lọ Portable ó jẹ ìyà ju Mohbad lọ́wọ́ ọlọ́pàá ni ò ti jìyà ni àbí lọ́wọ́ àwọn street boy àbí lọ́wọ́ àwọn tọ́tí ẹ̀ wọ́n tún sọ fún pé kó wá gba nǹkan ni bó bá débẹ̀ wọ́n tún lù ú wọ́n gún lábẹ́rẹ́ dánwò onóyè amúgò yóò fọmọ́ wọn lórí ibi wọ́n ti dàgbà ní owó àgbẹ̀ olùgbé lọ́dọ̀ Naira Marley ó lè Iyabo Ojo ó lè sórí gbogbo ariwo rẹ̀ yẹn gbogbo eyín ike tó gbogbo artificial gbogbo nǹkan tó kó sára yẹn ńgbò bá jábọ́ sílẹ̀ lẹ́lẹ́ máa tó mà mọ́ lọ́rùn ẹ̀yin ìka burúkú yìí Iyabo Ojo àfẹ́ ọ nílẹ̀ Yorùbá mọ́ a máa fi orò lé ọ àtìngà a máa lùlù àtìngà fún ẹ a máa fi orò lé ẹ kúrò nílẹ̀ Yorùbá àfi tá a bá máa gbolé bàbá tó bí ẹ lọ́mọ Iyabo Ojo ká tó lè gba gbogbo mẹ́ẹ̀sì tó ṣe yẹn ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà á tún gbé jáde a tó máa fi yẹn sáná ní ẹ gidi gan torí princess sọ ńgbà tẹjà ipò wo lè ti torí pé hẹ́ẹ̀pù ń sọ̀rọ̀ ẹ̀ ń ṣẹ́ àṣọ lọ hẹ́ẹ̀pù èèyàn ni ló sọ yàn sẹ́wọ̀n ìwọ iná princess ò sọ̀rọ̀ ipò máa ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé kò sọ o ẹ̀yin abiyamọ òṣì wọ́n purọ́ mọ́ bàbá Ìjẹ̀ṣà pé ó fi jábàá ní ẹ̀yin gan ẹ tiẹ̀ wu ọ̀rọ̀ yẹn ṣé kò dọ̀tí ni Esabod tí bàbá Ìjẹ̀ṣà bá sùn ní island Esabod ló tún sanwó pléènì rẹ̀ bó o lè Esabod ṣe mọ̀ pé kó bàbá Ìjẹ̀ṣà tóbi mo bí yín léèrè bó o lè Esabod ṣe mọ̀ bàbá Ìjẹ̀ṣà sì wálé torí ọlọ́rọ̀ mi ni bàbá Ìjẹ̀ṣà yẹn ó sọ ó ní màmá ìyá yìí òun ẹ̀tàn ló tàn wọn ó fi láptọ́ọ̀gì àwọn láptọ́ àwọn fóònù tó bàjẹ́ kankan ó sì fi gboko lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà ìyẹn Esabod kan oṣù yìí tó wá di lónìí tí ń sọ pé kán mú Wùmí kí lẹ̀ ń wò láti ẹjọ́ ìkan mú Wùmí kí lẹ̀ ń wò láti ẹjọ́ ìkan mú Wùmí tí bàbá Ìjẹ̀ṣà náà bá ṣe múra kankan nìyẹn ẹ̀yin ìka ẹni bí ìka Iyabo Ojo wàláì tàláì ó kan irú àgbákò yẹn wàláì ó kan àgbákò tó ṣe sórí Canada tó mọ́mọ́ rẹ lọ yẹn anywhere tó bá wò lè mọ́mọ́ rẹ lọ tí Ọlọ́run bá ní o máa jẹ ìyà yìí wàá jẹ kó tó kú wàá jẹ wàláì ọmọ rẹ tó bá lọ́wọ́ sínú tó ń ṣe òǹgé ò jẹ́nu ẹ̀
ìwà mi ìwọ Iyabo Ojo sọ pé ìwà rẹ ni kọ́lọ́hún ó fi dé ẹ lẹ́jọ́ ìwà tèmi ni kọ́lọ́hún ó fi dé mi náà lẹ́jọ́. Iyabo Ojo ṣíọ ìkà ni ẹ́ ní bàbá jẹgẹjẹgẹ ló bóde. Lizzy ti fẹ́ fà bóde kò mọ tí ó ṣe toró ti kọ́kọ́ bú Lizzy tẹ́lẹ̀ à ń wò yín tẹ́lẹ̀ ni. Lizzy jáde ọkọ̀ yálàyà wọn nù tẹ́pẹ́tẹ́pẹ́ fi sin wọn wọgbó kọ́rìn wọgbó lọ kọ́rìn wọgbó ká kú òlẹ̀ Yorùbá wọn ò jẹ́ àrímú mi àti ẹ̀mọ̀ yìí tá à ń ṣe. Ìgbà tí Adétóhùn bá ṣe bóun tètè ya káwọ́ sẹ́yìn kò sọ̀rọ̀ nípa fámílì mọ́ kò sọ̀rọ̀. Ìgbọ́ Ọlọ́run gbé àkóbá tiẹ̀ ó gbé lù ní lójú ẹsẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ lẹ́wọ̀n gbére títí ẹ tiẹ̀ transparent. Iyabo Ojo wá lọ rẹ́ǹtì àwọn ọmọ tó ń bá a ṣe tíátà ó kọ́ wọn ó ní ká sọ pé bàbá Ìjẹ̀ṣà ti bá wọn náà sùn rí bẹ́ẹ̀ nǹkan nínú tíátà yẹn àìmọye ọkùnrin kọ́ ló ti bá sùn ní Iyabo Ojo torí iṣẹ́ tẹ̀ fẹ́ ṣe fúnra ara yín náà lẹ́sọ́. Ẹ wá ní bàbá Ìjẹ̀ṣà fọ́ọ̀sì yín ó ti ṣe irú ẹ̀ fún yín rí tẹ́lẹ̀. Ẹ̀yin ìkà ẹni bí Ọlọ́run ó bí yín léèrè ẹ̀yin ẹ máa wò. Ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí.